ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dá gbé ẹnìkan kì í jáwádé wọn lọ́pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ kò sí ní tó lè ṣe láyé má sọ pé ò nílò ẹnìkan o torí pé Ọlọ́run dá wa fúnra wa ni ká lè máa fara wa sókè ká lè máa rànra wa lọ́wọ́ ká lè jọ máa ṣe kódà wọ́n ní pé ó bá rántí láyé ìgbà tí àwa wà torí ìgbà tí wọ́n bí èmi ayé ìgbà tí àṣà àti ìṣe Yorùbá tó ní ẹwà tó dùn tẹ́rítẹ̀jì wa tá a lè fi yan gan ni o kì í ṣe láyé ìsìn táwọn kan máa sọ fún wọn pé you are speaking vernacular irọ́ onílé ọ̀dọ̀ tàwa níbi tí wọ́n ti bí mi even nínú ilé ọ̀dọ̀ tèmi títí dọ̀la èdè Yorùbá kì í ṣèdè elédè kì í sì ṣe vernacular èdè tó lẹ́wà tó ládùn ni láyé ìgbà yẹn wọ́n máa ń kọrin kan máa ní pé àdá nìkan jẹ àdá nìkan mú àdá nìkan gbénú pálọ̀ bí ẹranko orí mi máa jẹ ìṣàdá nìkan gbélé o kí o wá ní pé ò nílò èèyàn tó wá ní pé bí mo ṣe wà yìí mo lè bára mi yóò di irọ́ ló ń pa bẹ́ẹ̀ ni inú burúkú oògùn òṣì àìdá ìwé lè bá yóò di ó lè dá ṣe kódà tó yóò bá sọ̀rọ̀ gan máa ń jẹ́ kẹ́nu rùn ni tó o bá ti di ẹnu jọ jù tó o kàn ṣáwà ṣáá tó o rè yàn bá sọ̀rọ̀ tí wọ́n ṣe tó nígbà tó bá fi máa tó bí 3 to 4 hours bóyá wọn wá fẹ́ sọ̀rọ̀ kan sẹ́nìkan létí wáyà àrí tó a máa gbórí sá ẹnu ẹjọ́ wọn kọ́ ṣé ló máa dàbí pọ́n ṣí sókè òye ẹnu ẹ ló bù wá so a nílò ara wa Ọlọ́run dá wa torí ara wa ni torí ẹ̀ nígbà tó Ọlọ́run dá ọkùnrin ó yegun ha wọn ó sọ fún ó fi ṣe obìnrin ó ní pé kán jọ máa wà wọn lápọnlé òsì fọba tí olólórí téèyàn bá wà nílé ayé tí ò bá níyàwó nílé bí ò ṣe lápọnlé náà lẹni tó bá wà nílé ayé tó ti tásìkò láti lọ́kọ tí ò lọ́kọ torí ẹ̀ la ṣe máa ń gbàdúrà fúnra wa wípé kọ́lọ́n kó jẹ́ kó yàn wá ní dáadáa kó jẹ́ ká ṣe dáadáa kó jẹ́ ká rí dáadáa lásìkò tí gbogbo nǹkan wa tó bá yẹ ká ṣe ká máa rí ṣe lásìkò àti ìgbà Agan Láyé lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore ẹlẹ́ni kí n máa fi kí yín káàbọ̀ wípé gbogbo ẹ̀yin tèmi ẹ káàsán níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ mi mò ń bọ̀. tonítọ̀ náà ń bá wo wáyé dé ẹ fonítọ̀ òun sílẹ̀ ẹ má bá wí o òòṣà tí ò tẹ́lẹ̀ dùn mọ́ rẹ̀ mi òun ni ó máa sin o. gbogbo bí n ṣe lè ga tó láyé ń bí ẹ̀dá ò lè ga tẹ́lẹ̀ dùn mọ́ rẹ̀ mi bèlè tàṣí àti ìdájọ́ lọ́wọ́ ń bá lọ́wọ́. I'm susu ẹ jẹ́ fi ohun tó bá jọ wéra wọn ẹ̀yìn dé. ẹ fọ̀rọ̀ lọ́wọ́ bá ṣọgbọ́n torí bàbá rẹ̀ mọ́. ẹni jàre King Wasiu Ayinde Marshal K1 the ultimate nìyẹn ṣe rí pé jẹ̀lẹ́ńkẹ́ ni mo bá wọlé òun ló bá dé torí pé ní oṣù lámúlánà bẹ́ẹ̀ náà la wà nínú lẹ́ǹtì tó bá ṣe jọ wà yẹn táwa onígbàgbọ́ ṣe ń gbà làwọn onímàlẹ́ ń gbà láṣẹ wá wò àwa mùsùlùmí òdodo là ń gbàwẹ̀ máa pè ẹ jẹ́ ká kó bàbá gírígírí wà ẹ jẹ́ ká ra ṣe ní jẹ̀lẹ́ńkẹ́ torí àbí wọ́n ní tó yẹni lẹ́yẹni ó kún ọrùn òyàdì yẹ tó abala àpilẹ̀kọ wa lórí Agan Láyé fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa Agan Láyé lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore lórí rédíò Lagos 107.5 FM tí wọ́n ti wá èmi nìkan kọ́ ni mo wà ń bí o kò fowó rálá Ọláyíwọlá ó wà pẹ̀lú mi bẹ́ẹ̀ lọ́ọ̀ ni àlejò mi ti wà nínú ilé agodo ọlọ́wọ́ bọ́tìnì mi Dàmílọ́lá Adébáyọ̀ my able beautiful producer ọmọ tí yóò wẹ̀ tó ń dán mọ̀rọ̀ bóyá kálí ló ń lò bébí òsùn wọn kò wá wọ́n ní bó o ṣe lè fàyàrọ́ ìṣòro kọ́ ló ṣe pàtàkì nílé ayé o bí kò ṣe bí ìṣòro ṣe lè mì ọ́ lògbòlògbò tí o kò sì ní káàárẹ̀ ṣé ó ti yé yín wípé nǹkan tó ń fèsì lénìí yẹn tó wọ̀ pé àmọ́ṣe wà yìí
warrior ni mí mú kinní kan bó ṣe wá warrior tó jọ ṣé ṣòro ẹ ṣé kò ṣé is not written all over you tó yẹ pé gbogbo ẹni tó bá ti rí ẹ bá wọn pé bí Jumobi ṣe wà yẹn ó ní challenges gan ó ní èmi ò tiẹ̀ mọ̀ tó ń jẹ́ ìdórúkọ torí always happy ni àwọn tó bá mọ Jumobi bẹ́ẹ̀ ni torí wípé lóòótọ́ kò sẹ́ńtì ò ní nǹkan kan àbí méjì tó ń fèsì má jẹ́ kí gbogbo tó o bá ń fèsì má jẹ́ kó hàn lára ẹ̀ torí tí o bá ti ní hàn lára ẹ̀ yẹn ìyẹn gangan ló fi máa kógo ẹ̀ já bẹ́ẹ̀ ni ó dàbí pé téèyàn bá fẹ́ ṣàárẹ̀ nílé ayé ìgbà yẹn tá a bá fẹ́ ṣe ibà wọ́n ní má sùn ún lẹ̀ tó o bá ti sùn ún lẹ̀ o ti fàyè gbá ni tó wọ́n á ní pé bó o ṣe lè fara lóòótọ́ àmọ̀pá alákẹ́kọ̀ọ́jú ni ọ́ o ti ń forí ti ọjọ́ ti pẹ́ ẹ̀wọ̀n gbogbo èèyàn ló mọ̀ pé o lákẹ́kọ̀ọ́jú àmọ́ mo tún wá fẹ́ jẹ́ kó pín tún wá jẹ́ ẹ sí lẹ́nìí má jẹ́ kí ìṣòro yẹn hàn lára ẹ̀ gbogbo àwọn tó ti nílò láti rí ẹ tó ti fi sọ́kàn tán pé kí ni ara rí ẹ tó bá dé ní ìṣẹ́ẹ̀sì rí àbí wípé nìkan ni ìyá ń jẹ àbí wípé nìkan ni èlọ́kàn àbí wípé nìkan ni iye kò lọ́yàwó àbí wípé nìkan ni ètí ìrìṣẹ́ àbí wípé nígbà tí wọ́n bá wá rí ẹ tó jáde ní style as in grand style wọ́n á rò pé irọ́ ni o ṣé ti ríṣẹ́ ni o ti rá admission irọ́ ni o ṣó ti ní wọ́n ti propose sí ni máa jẹ́ kán rí i torí tó ń táyé bá ṣe yànda ni wọ́n fi búyàn bọ́dẹ̀ la tí ìṣòro orí ò bá ti hàn lójú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ fi ẹ́ ṣe ẹ̀yẹ́ yẹn tí wọ́n gan ju tiẹ̀ lọ ńgbà tẹ́ bá jọ kó kalẹ̀ wọ́n ní bó o ṣe lè fàyàrán ìṣòro òun kọ́ ló ṣe pàtàkì o àmọ́ bí ìṣòro ṣe lè mí ọ́ lògbòlògbò tó ò ní káàárẹ̀ tó ìyẹn ni kẹ́ ẹ̀ mú dání lè ní lábára àpilẹ̀kọ lórí Àgànláyé àlejò mi ti wà ní jókòó abala tá a fẹ́ lọ yìí ni abala àníyíkáyé bọ̀. Ilé ayé yìí kò ṣe dágbé Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu kílásíkà alága Jumobi Omisore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. Èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú. Kò sí ìfòyà sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbára lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo wọ́n ṣe gbára lé. ìgbà tó tó ìgbà ló ń ṣe baálẹ̀ àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálẹ̀ odò ẹni tó bá mojú òògùn ló ń pa bìnírè. tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó mojú ẹ̀ Jumobi Omisore lọ́lọ́ǹdé ládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yín tó ń bọ̀ lọ́nà ẹ pè Jumobi Omisore sórí 0704 424 7984 0704 424 7984. gbogbo ẹ̀yin arìnrìn-àjò àti ọmọ jayéjayé tẹ́ ń fẹ́ ilé ìtura tó dára tó yáyìn tó sì fọkànbalẹ̀ pẹ̀lú ààbò tó péye ẹ má ṣe wàhálà jìnnà the yem service apartment ní kí ẹ máa lọ ó wà ní Pelu Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State. fún àkúrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0916 374 4666 0916 374 4666. orílẹ̀ ìmọ̀ lọ́mọ mi pè lórí. Ilé ayé yìí kò ṣe dágbé. ọjọ́ ń ṣe tiẹ̀ ìràwọ̀ ń ṣe tiẹ̀ òṣùpá ń ṣe tiẹ̀ o níbo ni tèmi wà o ẹlẹ́dà o. ọjọ́
òṣùpá ṣe tiẹ̀ o níbo ni tèmi wà o ẹlẹ́dà máa sùn lọ. ṣe tiẹ̀ ìràwọ̀ ṣe tiẹ̀ òṣùpá ṣe tiẹ̀ níbo ni tèmi wà o ẹlẹ́dà. èèyàn tó lè jagun ṣẹ́kì yan là láyé ó ti ní ohun tójó ní tọ̀hún á rí àti mọ́kẹ́ mi gùn bámbá ọlọ́run lọ́wọ́ ẹ ló wà o kí n gòkè yìí kí n ríre mú bọ̀ wálé alájà Gbáyìndé Barrister mi bàbá kọrin mọ́kẹ́ yìí gùn wọ́n dúpẹ́ ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ èrè General Àyìnlá Kọ́lìntì kébé àwọn náà pèdè mú. ó ga gan wọn ní ọjọ́ ń ṣe tiẹ̀ ràwọ̀ ń ṣe tiẹ̀ òun ń ṣe tiẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ yí ìkànnì rẹ Agan Laye lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore abala tá a wà yìí ni a máa ń pè ní abala àníyíkáyé àlejò mi ti wà ní ìkàlẹ̀ báyìí ó yá báwọn ará ilé sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ wọlé bó ṣe yẹ kí ẹ wọlé gẹ́gẹ́ bí iṣẹ́ yín. lágbára ọlọ́wọ́n bá òwe ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ ló máa rẹ́yìn oṣù Síkírù lẹ́mọ̀ọ́dé olókun ọ̀la ambassadọ lẹ́mọ̀ akọrin bí ẹni láàyìn àpèdè bí ẹni jíyọ mo gẹ́sọ̀ lẹ́mọ̀ 1 2 3 mo gẹ́sọ̀ Síkírù lẹ́mọ̀ 1 2 3 ṣọmọ mo gẹ́sọ̀ lẹ́mọ̀ 1 2 3 mo gẹ́sọ̀ Síkírù lẹ́mọ̀ 1 2 3. mọ̀mọ́ lẹ́mọ̀ 1 2 3. ta ló mọ abc tàti yọ abd mo gẹ́sọ̀ Síkírù lẹ́mọ̀ 1 2 3 ọmọjú ṣàgbọ́lá ọgọ́jì lẹ́mọ̀ 1 2 3. ẹ wá ò níbi tẹ́ ẹ kiri ayé dé yẹn ẹ tán mọ́ wá sí Àyìndé ni torí ọmọ ojú ṣàgbọ́lá ogójì yẹn gangan ọgọ́jì orí ọwọ́ yẹn gangan náà ni yẹn bàbá mi ni wọn. Máyégún general so kíta ni Síkírù lẹ́mọ̀ gangan. èmi ni Síkírù lẹ́mọ̀ tó ń wí original lẹ́mọ̀ fújì tó ń sọ èmi ni Síkírù lẹ́mọ̀ tó ń wí ooo original lẹ́mọ̀ fújì tó ń sọ ìbòrí àrán ni mi ọmọ bá mọ́yìn gẹ̀ẹ́sọ̀ Síkírù lẹ́mọ̀dé mọ́lá o ọmọ fìdí pọ̀tẹ́ ni mí níjẹ̀bú òde ọmọ ojú ṣàgbọ́lá ọgọ́jì akọ́láwọlé èmi lọ́mọ kóbi fóṣìkà fẹnu ẹ̀sùré gbàkójẹ́ la no be poison adùn lórin wa. irọ́ èmi ò jẹ́ tó ló ní poison yẹn kí ló ṣẹlẹ̀. no be poison mo ní gbàkójẹ́ la no be poison adùn lórin wa gbàkójẹ́ la no be poison adùn lórin wa. inú oṣù lálẹ́múlá ńlá wa ẹ̀sìn ògbà mi láyè ó dàgbò méje kí n tó lè jẹ́ ó yá mo mọ̀ pé ẹ̀kọ́ ni wà mọ̀ pé ó wà ńlẹ̀ ó ní kí why are you proud. Yemọlá Síkírù lẹ́mọ̀ tó ń sọ òrùn ní kéde ọ̀sán òjùpá ní kéde ìdájí. okay. àkùkọ ní kéde òru o new glory tó kárí àgbáyé ọlọ́run ló fa àṣẹ sí Síkírù lẹ́mọ̀ tó ń sọ. jẹ́ kán mọ̀. Síkírù lẹ́mọ̀ dé olókun ọ̀la ambassadọ lẹ́mọ̀ akọrin bí ẹni láyìn àpèdè bí ẹni jíyọ ànímọ́yé gẹ̀ẹ́sọ̀ lẹ́mọ̀ 1 2 3 Síkírù lẹ́mọ̀ mo gẹ́sọ̀ lẹ́mọ̀ 1 2 3 mo ní gan ni àfíjí ṣòtìrí mi rí ìròyìn àtọ́fẹ́ gan ni àfíjí ṣòtìrí mi rí ìsímìrì lẹ́mọ̀ 1 2 3 ta ló mọ abc tàti yọ abd mo gẹ́sọ̀ Síkírù débẹ̀ lẹ́mọ̀ 1 2 3 ọmọ ojú ṣàgbọ́lá ọgọ́jì. àkọ́ọ̀dà kí ló ṣe ẹ wálé náà kọ̀mándà igi jẹ́gẹ́dẹ́. èèyàn gbọ́dọ̀ fọwọ́ sí ju ilé bàbá ẹ̀. ẹ wá jẹ́ kó yé mi pé mo kó o dé ní orí wà ńlẹ̀ ó pọ̀ bí iyẹ̀pẹ̀. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan mo ní kí n sọ orúkọ yín fáwọn ará ilé ẹ̀kan tí forí ẹ̀kan tó nílẹ̀ inú mi mo gbọ́ àwọn orúkọ kan mo gbọ́ Adémọ́lá Kọ́láwọlé ṣùgbọ́n gbogbo èèyàn wọn máa pariwo Síkírù lẹ́mọ̀ mo lédìjà tí n bá rí kí n béèrè bóyá irú lẹ́mọ̀ wo ni tiẹ̀ ṣé lemon grape ni. original lẹ́mọ̀ Èkó ló wà o original lẹ́mọ̀ Èkó ló wà original Síkírù lẹ́mọ̀ Èkó ló wà o Island original lẹ́mọ̀ Èkó ló wà ẹ̀sìké ṣàti kékeré ni wọ́n ti ń pè mí ní Síkírù lẹ́mọ̀ wọn nànú lè ní o èmi lọ original lẹ́mọ̀ Islander lẹ́mọ̀ tó sì mọ́ gbórin délùú Swiss Island another lemon is counterfeit inú olórin another lemon is counterfeit ṣe ló yẹ ká forìṣà sílẹ̀ kákọ́ bọ̀rí torí pórí àgbèdè ní gbére fàgbé o orí àlùkò mà ní gbére fòlósùn gbogbo ẹ̀dá yòówù tó bá máa là láì wà láì ara ẹni bá là tásìkò ẹ̀ bá ti tó.
ṣé ẹ ti wá rí wọn lágàn láyé ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dá gbé ṣé ẹ rí nínú orin Síkírù Lẹ́mọ̀ ó ti forin jẹ́ kó yé wa wípé o ò lè dá gòkè àfi tó o bá rẹni fọwọ́ kú ẹ lọ́tún tó kò sí gbogbo ìgbà àti àsìkò tọ́lọ́run dá fọlúkálùkù ṣùgbọ́n tó wọn bá tí rẹni fọwọ́ kú ẹ kìkì ń jẹ́ kọ́ láyà bọ̀rọ̀bọ̀rọ̀ òun lọ́bọ̀ ṣe ń yọ ọ̀bọ kankan ò ní ski à ń jàǹfààní ara wa ni tó Síkírù Lẹ́mọ̀ níjọ́ táwọn ìyá àti bàbá tán bí yín mo fẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín gangan tán sọ yín. Síkírù Laye Adémọ́lá Akọ́láwọlé ni wọ́n sọ yín ọmọ fi kí ló wáá fa Lẹ́mọ̀ gangan tó dé ní orúkọ yín. music name nìyẹn. ohun kankan ló máa ń ṣe nǹkan kan kí ló fà kí ni inspiration kí ló fa nǹkan tó jẹ́ wípé Lẹ́mọ̀ yẹn ló wù yín. àwọn ayé ló sọ mí Lẹ́mọ̀. báwo làwọn ayé ṣe ṣọ́nà yín Lemon Sweet ni. ok màá kàn sọ díẹ̀ nú ẹ̀. èmi ò fẹ́ dí ẹjẹ́ mi tán ni o ẹ gbé mi débẹ̀. nítorí ilẹ̀ ni pé Ọlọ́run kò jọ kó má jẹ́ ká rí àdánwò tó máa ju ẹ̀mí wa lọ. àmín. mo ti fìgbà kan tẹ́ pé bí ṣe wà yìí alihamudulilayi mo fi ọlá oṣù àpọ̀lẹ́tà wà yìí mo fi dúpẹ́ fọ́lọ́run ba. alihamudulilayi. ìgbà kan wà tẹ́ pé mo lọ ṣeré ńgbà yẹn ní Kòròdú mo kéré torí àwọn pẹ́rẹ́ǹtì mi tètè kú kékeré kọ́nà bá mi fọ̀run kẹ́ wọn. àmín. ọlọ́sibítà wà yìí. kó bá ń fọ̀run kẹ́ bàbá tèmi náà. kọ́nà kó fọ̀run kẹ́ wọn bisimilayi kúrò aláwọ̀ hard. bisimilayi rahman rahim kuli alahu hard alahu samad alhamdulilayi alayekun kún fún hard. gbogbo àyíṣà kan máa fọ̀rọ̀ gùn mò ń kọrin ṣáájú ẹ̀ náà ni mò ń kọrin Kòròdú ṣàkóso pé mo fẹnu kọrin ni o mo kéré gba mo fẹnu kọrin fún mi o má fẹnu kọ so mi lo speaker mo fẹnu kọrin fáwọn èèyàn bí kí n rí àwọn tó bá jókòó ẹ ṣàkápẹ́là àwọn tó bá jókòó méjì mẹ́ta tó ń ṣe fàájì kí n lè rí nǹkan fi jẹun àwọn kan lé mi àwọn kan ní ọmọ ilé ìwọ́tẹ́ ìgbọ́n máa lọ sùkúl kan. àwọn ilé ń kọrin ìṣàgbéǹgbà yẹn ni. so mo ń fẹnu kọrin fún mi àwọn kan fún mi ló àwọn kan lè bó sáwọn kan so wọ́n fọ̀gùn ṣáà gbogbo àyíṣá mo kò rí pé mi ò kàn Apollo mú mi lójú Apollo la pè àbúyé di pé ó ṣe ilẹ̀ pọ̀ nìyẹn ní ìlú kankan. lójú bá lẹ́bọ́. láti kékeré bá lẹ́bọ́ so gbogbo ìgbà yẹn rèé ọmọ ọ̀bọ ni mò ń ṣe ìyá tí kò bá ti kò mi ti kò ń lé mo ti wá jíjà ẹni orí ọba lọ ni. so Kòròdú mo ti bára mi gbà yẹn ṣá wọn kò bẹ ní tẹ́lẹ̀ wà ní ọgbà yẹn mò ń sùn àwọn tó jẹ́ ọmọ Kòròdú àwọn tó bá mú ọgbà yẹn 1997 àmọ́ sóyè mo sọ yìí. òpó náà ni Síkírù Lẹ́mọ̀ èyí ti bọ́ọ̀tà ti pẹ́ 1997 ọmọ mú nǹkan máa mú wá fún mi so mi rí hàn so ẹlòmíà gbọ́ ẹ tó bá jẹ́ àwọn oníbìlẹ̀ amú nǹkan wá fún mi àwọn tó jẹ́ pásítọ̀ wá gbọ́ kan fún mi àwọn tó jẹ́ àwọn dókítọ̀ tó jẹ́ àwọn gbé kan ṣáà bá yín tọ́jú ojú yẹn so but àwọn tó jẹ́ ọmọ gbónúgbà yẹn tó máa ń bá mi ríra nǹkan wá lẹ́pọ̀ ibẹ̀ ni Lẹ́mọ̀ èmi tí wọ́n máa bá wọn kí ló dé làwọn kò pé mi Síkírù àbí Démọ́lá àbí Kọ́láwọlé ìgbà tó yà wọn ni èmi gan wàhálà mi pọ̀ dandan kí n máa dá wọn lóhùn dandan kí n máa bá wọn fà á ni àhíyàn ni máa torí ẹ̀ jẹ́ Lẹ́pọ̀ àbí Lẹ́mọ̀ ni ó tọ́ bá dẹ̀ pé Lẹ́pọ̀ ìgbà tó yà wọn tẹ̀ pé Lẹ́pọ̀ mọ́ Lẹ́mọ̀ ìdá wọn ló Lẹ́mọ̀ ojú ti Lẹ́mọ̀ ó parí àbóṣe sọ mí Lẹ́mọ̀ nìyẹn. ṣé ó ti wá níjọ́ kan rí tẹ́ ẹ wá ronú débi Lẹ́mọ̀ yẹn tínú wá bí yín pé kí ló dé tí mo fi jórúkọ yìí. òun kódà ẹni bá pè mí Síkírù gan tó bá fi Lẹ́mọ̀ sí gan mi ní láìkí ń tàn. irú èmi tó bá fẹ́ pè yín Lẹ́mọ̀ 1 2 3. yóò pè mí Lẹ́mọ̀ bá bí nǹkan lọ́mọ nǹkan tó bí ẹ̀ máa dọ́gbù ẹ̀. Lẹ́mọ̀ yẹn gangan ó ti mọ́ mi láàrin ó ti máa rí pé orúkọ àbísọ́ mi èyí gbọ́dọ̀ fílẹ̀ ni torí mo láìkí ẹ̀ náà tí Ọlọ́run bá ló fi jẹ́ pé mo jẹ́ pé mo súnmọ́ Ọlọ́run máa ń kírun gan so lójú Lẹ́mọ̀ dẹ̀ ń dáhùn àbí mi náà ṣe wò pé ẹ̀dá Síkírù Lẹ́mọ̀. orúkọ yẹn láti bàtà tí wàá ń jẹ ṣó ẹ ń jẹ sílẹ̀ àdá ẹ láìpẹ́ gbogbo nǹkan tó ń kó wa. ìbúkọ náà mo jẹ́ tó fi pé ní 2000 mo fi lọ gba award lecturer of Fuji ní school lákọ̀ kàmbà rẹ̀ ní Fabas wájú Fabas so Lẹ́mọ̀ àti gbà yẹn Síkírù Lẹ́mọ̀ wẹ́n pè mí níbi ṣe ń jẹ́ Lẹ́mọ̀ ni mo kò brief ẹ ní ọ̀rọ̀ pọ̀ níbi kọ́bọ̀ wà alhamdulilayi àwọn náà nílé ni. tó alihamudulilayi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń bọ̀ ẹ jẹ́ ká sáré lókè lọ. ajá ò lè sáré bí ẹṣin ajá ló lẹ́rù kíá ní pẹ́pẹ́ máa. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu kílásíkà alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. kéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu kílásíkà alága Jumobi Omisore.
Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdu ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Ambassador Sikiru lẹ́mú eléré ńlá làgbo ńlá. Wọ́n èké sàkẹ́wọ́ mọ́ bàlá ọlọ́run tó kọ̀ wọ́. Ambassador Sikiru lẹ́mú eléré ńlá làgbo ńlá. Wọ́n èké sàkẹ́wọ́ mọ́ bàlá ọlọ́run tó kọ̀ wọ́. Ambassador Sikiru lẹ́mú eléré ńlá làgbo ńlá. Wọ́n èké sàkẹ́wọ́ mọ́ bàlá ọlọ́run tó kọ̀ wọ́. Ambassador Sikiru lẹ́mú eléré ńlá làgbo ńlá. Wọ́n èké sàkẹ́wọ́ mọ́ bàlá ọlọ́run tó kọ̀ wọ́. Ọmọjú ṣàgbọ́lá ọ̀tọ́jì àti ìbọn tẹ̀mọ́lẹ̀ adébọ́lá fún péréke ọmọ ògbó fi bó ṣìkà ó fẹ́ mẹ́wúrẹ́. Ojo ti pákúbà Sikiru lẹ́nu àkànbí ọjọ́ ti pẹ́ mo ti bá ṣòwò ìbọn bàbá mi rà. tó wọn lójó tí ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ Sikiru lẹ́mọ̀ lọ́n wà nínú ilé agodo pẹ̀lú mi tẹ̀sí ń gbọ́ Agan Laye lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore. ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ gbé ìpolówó ọjà yín wá ẹ pè Jumobi Omisore sórí 0704 424 7984 0704 424 7984 tàbí kẹ́ ẹ lọ bá mi lórí gbogbo àwọn ìkànnì ayélujára mi tó bá jẹ́ lórí Facebook ní Jumobi Omisore tó bá jẹ́ lórí Instagram page mi official Jumobi Omisore bẹ́ẹ̀ mo wà lórí Twitter ẹ lè bá mi sọ̀rọ̀ Jumobi Omisore 1 kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ká fi ẹnu ajé tiwa ká fi polówó ọjà ajé tiyín kájé kó lè ṣe kíni kó bùgbà tiyín jẹ. Sikiru lemon ẹ̀sọ́ ẹlẹ́yìn ẹ̀ ti kúrò nílé ó ti pẹ́ gan gbà tẹ̀ kéré bẹ́ẹ̀ ṣe wá ń bá gbogbo òrìn àjò yẹn bọ̀ bó ṣe rọ́ọ̀fù tó ṣe gbogbo ẹ̀ kó tó wá di pọ̀ Ọlọ́run jẹ́ kẹjá sọ̀nà ǹjẹ́ ẹ lè rántí pé tẹ́ ẹ bá fẹ́ sọ̀tàn ayé yín lé ní pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ lágbájá ṣó léèyàn kan tó yẹ pé Ọlọ́run lò fún yín àbí fúnra yín náà ni. Alhamdulillah èèyàn pọ̀ because ojú mẹ́rin ló bímọ ìgbà ojú ló ń tọ́. Dẹ́mọ́lá Sikiru Laye ìlà àwọn tó ń bí mi lọ́mọ máa sọ mí nígboro lẹ́mọ̀ fújì ìtàn àwọn ayé tó ń pè mí ò lè mi jẹ́ adániwáyé ti dání tán ò lẹ̀ mọ́ wá okù sọ́wọ́ àtúnidá kọ́lọ́ má jàjẹ̀bi ayé ṣùgbọ́n destination ìdáta lóye kò sí o kò má sí Ọlọ́run nìkan lóye. adúgbò lọ́wọ́ àwọn tẹ́ pé mo dé sí lọ́wọ́ nígboro ní kí n sọ nígboro gbogbo àti mo ń sọ ìta mo ń sùn. wọ́n tẹ̀ wá gbà tí wẹ̀ fún wádìí báyìí lẹ́mọ̀ náà lè lé ní. láti 13 years ìta ni mo ń sùn kó lè nìkan mi lè jà. àní òpó náà ni lẹ́mọ̀ ẹ mọ̀ táwọn kan bá ní ẹ máa ń ṣe yẹn ìyá tí bàbá ti kú mi wà ń gbà yẹn nǹkan táwọn èèyàn ọmọ tó bá sákòó nígbà tó máa ń sọ nìyẹn pé ìyá àwọn tí bàbá ti kú yìí wà èmi ó fẹ́ ṣẹlẹ̀ sí mi kankan ni màá máa ké pé n tó ṣẹlẹ̀ sí mi màmí ti kú bàbá mi ti kú kúrẹ́ wù mí bẹ̀ bọ́ kí ni fẹ́ ṣe mo gbà fọlọ́ wọn bá so táyà mo dàgbà sí ojú rí alhamdulilayi lẹ́nu ojú rí aláàtí tí a ti ń yẹ kò sí yàtọ̀ àbọ̀dé ń kọ́ ẹ ti máa ṣe tó àwo mélòó. ẹlẹ́kẹta ló jáde. kí la alákọ̀ọ́kọ́ ní sorry majority. ẹ jẹ́ lè kọ́ díẹ̀ fún wa ní àmọ́kọ́ fún mi. ọjọ́ ń ṣe tiẹ̀. ok ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ní glory. pàkúté lè mẹ́kù irọ́ ni kò lè mẹ́ja pàkúté lè mẹ́kù irọ́ ni kò lè mẹ́ja ẹlẹ́ẹ̀kejì ni ní glory. ẹlẹ́ẹ̀kẹta. switch on. Ambassador Sikiru lẹ́mọ̀ eléré ńlá lágbo ńlá. ṣé eléyìí ó wá wà lórí ọjà wọn ti ṣé ẹ ti. àti launch yẹ. ṣé ẹ ti ní ẹni tó fẹ́ bá yín tà. mo yìí wọ́n mákẹ́tẹ̀ fún mi. ẹ̀sìn wa mákẹ́tà fún tó tí ẹ bá wá fẹ́ tá a bá fẹ́ ráwọn tó fẹ́ pe lẹ́mọ̀ bóyá wọ́n fẹ́ bá yín ṣe onígbà tán àbí ṣe máa ń kọrin níbi wọ́n fẹ́ ṣòkú wọ́n fẹ́ ṣe ìgbéyàwó òkú àgbà wọ́n fẹ́ ṣe kó mọ. ọbọ oníṣẹ́ méjì lẹ́yìn kó tàkìtì. ó yá ẹ sọ pé nọ́mbà yín fún àwọn ará ilé àbábá rẹ̀ tó fẹ́ bá yín
gbé orin àwọn mákẹ́tà tó ń gbọ́ wa báyìí tó ń fẹ́ bá yín gbé sórí ìgbà. nọ́mbà mi ni 080 63 01 0441 080 63 01 0441. ìtẹ̀yìn máa gbé àbí tí ẹ máa ní mánéjà ló fẹ́ gbé wọn tó ẹ lè pe Síkírù Lẹ́mọ̀n sórí 08063010441 láti lè bá wọn sọ̀rọ̀ tó bá ní nǹkan tó kù tẹ̀ bá tún fẹ́ bí wọ́n. Síkírù Lẹ́mọ̀n ìdágbére fún àwọn ará ilé ẹ jẹ́ ká máa lọ. ẹ dágbére fún àwọn ará ilé. débọ́lá Síkírù Lẹ́mọ̀n ẹ̀mí wa rẹ́yìn oṣù yìí oṣù Ramadan táwa yìí oṣù àpọ̀nlé àríkàdé mi Jumobi ètò yóò ní bàjẹ́ àgọ́ lè ètò ìlágbọ́rọ̀ Ọlọ́run ọba a máa lọ sókè sí ni iléeṣẹ́ rédíò Lagos lábẹ́ ọ̀gá wa làwọn àlùjídé làwọn àlùbàbá wa pátápátá lágbọ́rọ̀ Ọlọ́run ọba iléeṣẹ́ náà wọ́n máa jóná gómìnà Èkó Babájídé Sanwó-Olú lẹ́lẹ́kejì ó ti wọlé alhamdulilayi o àdúpẹ́ aṣíwájú Tinubu ó ti di pẹ́sidẹ́ntì Ọlọ́run bá lónìí kórìí bẹ́ẹ̀. kẹ́mi náà máa fàṣìkè kí president elect Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún ti ọjọ́ ìbí wọn lénìí wípé gúnugún kì í kú léwe wọn á dàgbà wọn á darúgbó wọn á ṣe 80 wọn á ṣe 90 wọn á ṣe 100 inshallah abikudiratu láì tó kò ní jù báyìí lọ lórí àkọ̀tun lórí ètò Àkànláyé lọ́sẹ̀ yìí tó bá di lọ́jọ́ mẹ́jọ kẹ́ wá pàdé wa lórí àkọ̀tun ètò Àkànláyé. mo dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi Dámilọ́lá Adébáyọ̀ bẹ́ẹ̀ ni kí n dúpẹ́ lọ́wọ́ ọmọ mi tó jíṣẹ́ àwọn tá a ní sétí aráyé kò fowó ọlá ìwọ̀lá Jumobi Omisore lórúkọ tèmi wọn nífẹ̀ẹ́ òòyì bí Ojúmọ́ Rere tí mo wá sílé ayé ó di jọ́ mẹ́jọ ká tó máa pàdé ó dàbọ̀.